àkókò àṣẹ. àkókò àṣẹ tí aláboyún tó bá ń bí ọmọ lọ́wọ́ àkókò àṣẹ dé. ẹnikẹ́ni tó bá ń bẹ lágbègbè yẹn nígbà tí ó bá ń rọbí tọmọ náà torí ọmọ tó fẹ́ bí yẹn pẹ̀lú àṣẹ ló ń bọ̀. béèyàn bá fẹ́ gbàdúrà. yes ó dáa kí ènìyàn máa gba àdúrà ní dédé agogo 3 ọ̀sán, ìkejì agogo 9 òwúrọ̀, ìkẹta agogo 12 òru. ẹ kọ mẹ́ta yẹn sílẹ̀ o. agogo 9 àárọ̀, agogo 3 ọ̀sán, agogo 12 òru. bàbá kí ni àdìtú tó wà ńbẹ̀? àdìtú àkọ́kọ́ ni pé. àdìtú nípa aago 12 òru. bẹ́ẹ̀ni aago 12 òru yẹn ó wà fún àwọn ẹ̀mí méjì kan. ìkíní ó wà fún. mo kí wa wípé àtúkàbọ̀ sí abala yìí. bàbá ti wà níkàlẹ̀. mo kí wa káàbọ̀ síkànnì Òjó Awógbèmí Kábíyèsí TV. ọ̀rọ̀ tá a fẹ́ gbéyẹ̀wò lónìí pẹ̀lú bàbá ó ní ohun tí a pè ní àkókò àṣẹ. àkókò àṣẹ nínú ayé. kí lóhun tí wọ́n pè ní àkókò àṣẹ? ẹ jẹ́ n kọ́ ṣe lálàyé wọ̀nba díẹ̀. ṣé mọ̀ pé ńgbà míì ẹ mọ̀ gbọ́ pé lásìkò wo gan ni mo lè gbàdúrà, lásìkò wo gan ni mo lè dáwọ́lé nǹkan, nírú àkókò wo nínú ọjọ́ ni mo lè ṣe nǹkan báyìí tí ọ̀la ṣe yọrí, àwọn nǹkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀. torí ọ̀pọ̀lọpọ̀ ohun tó yẹ kó fi òwúrọ̀ ṣe yóò fi ọ̀sán ṣe, yóò dàrú. ẹlòmíì ohun tó yẹ kó fi ọ̀sán ṣe yóò fi òwúrọ̀ ṣe, yóò dàrú. ṣùgbọ́n bí a bá mọ àkókò tí a lè dáwọ́lé nǹkan tí àṣẹ ó sì gún bẹ́ẹ̀, ẹlòmíì wọ́n lè nílò aago báyìí tàbágo báyìí tàbágo báyìí. àwọn nǹkan bẹ́ẹ̀ la fẹ́ ṣe àgbéyẹ̀wò kó mọ̀ bàdí pé a kò mọ̀ ṣe ìṣe asán. bàbá ẹ káàbọ̀ sórí ètò. Òjó Awógbèmí mo gbàdúrà láti òní lọ wàrà àánú gbà mí. gbogbo ojú àti etí tí ó máa gbúrò wa ọ̀nà wọn ò là. àmín. mo gbàdúrà fún gbogbo ẹni tí wò wá ní gbogbo àgbáyé láti òní lọ ẹ ò ra àánú gbà. àmín. Jésù Olúwa wa. àmín. Wòlíì Adéyẹmí Ògúnṣakẹ́ lórúkọ tèmi. a wá sínú agbègbè yìí lónìí láti bá yín sọ ohun tí ẹ̀mí Ọlọ́run fi sí wa lọ́kàn. ṣùgbọ́n kí a tó tẹ̀síwájú wọ́n sáré kọ orin kan fún yín. ẹ wá kọ báyìí pé ìràwọ̀ kan yọ lókè o. ń gbọ́ yín bàbá. ìràwọ̀ kan yọ lókè lọ́jọ́ tí a bí Jésù Olúwa. ìràwọ̀ kan yọ lókè o. lọ́jọ́ tí a bí Jésù Olúwa o. ìràwọ̀ kan yọ lókè o. a bí Jésù Olúwa sí ibùjẹ ẹran. ìràwọ̀ kan yọ lókè o. ọba Hẹ́rọ́dù ó bínú sí Jésù. ìràwọ̀ kan yọ lókè o. ìràwọ̀ kan yọ lókè o lọ́jọ́ tí a bí Jésù mi o. ìràwọ̀ kan yọ lókè o. gbogbo nǹkan gbogbo ló ní àmì àti àsìkò tí àdúrà dára. ìgbà mẹ́ta yìí ó ṣe pàtàkì. ẹ rí wípé wọ́n ní Kọ̀nílíù balógun ọ̀hún tó ọmọ ogun ti Ítálì wọ́n ló olùfọkànsìn. wọ́n ní ṣùgbọ́n ní wákàtí 9 ọjọ́ ó rí nínú ìran kedere áńgẹ́lì Olúwa kan wọlé tì í. gbogbo àkókò tó dára fún ẹ̀dá kákọ́ bẹ̀rẹ̀ nípa àdúrà. àkọ́kọ́ béèyàn bá fẹ́ gbàdúrà. yes ó dáa kí ènìyàn máa gba àdúrà ní dédé agogo 3 ọ̀sán, ìkejì agogo 9 òwúrọ̀, ìkẹta agogo 12 òru. ẹ kọ mẹ́ta yẹn sílẹ̀ o. agogo 9 àárọ̀, agogo 3 ọ̀sán, agogo 12 òru. bàbá kí ni àdìtú tó wà ńbẹ̀? àdìtú àkọ́kọ́ ni pé ní ti òwúrọ̀ yẹn wákàtí yẹn ó jẹ́ wákàtí tí àwọn áńgẹ́lì tí wọ́n máa ń sọ̀kalẹ̀ láti ọ̀run wá sáyé. òun ni Kọ̀nílíù tó fi bá wọn pàdé. ẹ tún fi ẹ̀rí inú ìwé mọ́. tó nínú Bíbélì Ọlọ́run tó fi pàdé tó ní wákàtí 9 ọjọ́. ó sì pàdé ogun áńgẹ́lì wọlé áńgẹ́lì kan wọlé tì í láti jẹ́ iṣẹ́ fún. torí ọ̀pọ̀lọpọ̀ àmọ́ béèrè pé ẹni tí bàbá ń sọ yìí ṣé ẹ̀rí rẹ̀ wà nínú Bíbélì? ó wà ń bẹ Kọ̀nílíù ó sọ bẹ́ẹ̀. wákàtí 9 ọjọ́ ẹ fẹ́ sọ ẹsẹ̀ tó wà. iṣẹ́ orí 10 iṣẹ́ àwọn àpọ́stélì ẹsẹ̀ ìkíní. orí 10 ẹsẹ̀ kìíní. bàbá ẹ tẹ̀ iwájú. wákàtí 9 yìí ó ṣe pàtàkì. wákàtí 3 ẹ rí i pé nígbà tí aṣọ ìkéle tẹ́ḿpìlì ṣe kíni. ìyá wọn ló parí. 3 o'clock ó ṣe pàtàkì ní gbogbo ọjọ́ àdúrà. gbogbo ọjọ́ náà ló ṣe pàtàkì o ṣùgbọ́n wọ́n máa ń pe kinní kan ní àkànṣe. tí nǹkan bá tó àkókò tá a bá fún nǹkan yẹn á fail. ẹlòmíràn máa sọ pé àwọn ìbò ò ṣe bẹ́ẹ̀. ẹ̀dá òyìnbó
òyìnbó ò ní problem ṣé òyìnbó bá wọn nú jẹ́ ni ìyọ̀nràn yẹn náà lè fò ká ìbá àwọn èèyàn dúdú ló bà nǹkan jẹ́ ṣé òyìnbó ló fẹ́ fi wé èèyàn dúdú orí títì ìlú wọn òyìnbó tó ṣe dáadáa tí wọn ò gbáyé lérí òyìnbó ọlọ́run ti dá wọn wọ̀nyẹn èèyàn dúdú Ìlọrin ní wákàtí kẹta ọjọ́ aago mẹ́ta ìkélé tẹ́ḿpìlì ya nígbà tó di wákàtí kejìlá òru àwọn alágbára torí ìgbà yẹn ní ìṣẹ̀dá máa ń wá sí orí ilẹ̀ alààyè ẹ rí i pé ẹlòmíín máa ń pẹ́ sùn. àdìtú nípa aago méjìlá òru. bẹ́ẹ̀ ni aago méjìlá òru yẹn ó wà fún àwọn ẹ̀mí méjì kan ìkíní ó wà fún àwọn áńgẹ́lì tó máa ń fúnni níre òun ló fi dára kí ènìyàn má máa ṣe nǹkan ara láago méjìlá yẹn ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn tó bá fẹ́ ṣe nǹkan nípa ti apá kejì lọ́hùn bí òtùkùkù wọn ní aago méjìlá ni kó ṣe gbá kan so aago méjìlá yẹn ó jẹ́ àkókò tí agbára kókó méjìlá yẹn ni àwọn áńgẹ́lì máa ń dé tó bá sì ti máa padà kúrò lórí òkè ìpẹ̀ táago mẹ́ta bá ti lù áńgẹ́lì tún padà. aago mẹ́ta ìdájí. bẹ́ẹ̀ ni kò sí ẹnikẹ́ni tó bá lẹ́ẹ̀mí òkùnkùn láàárín aago méjìlá sí aago mẹ́ta yẹn á palẹ̀ ara wọn mọ́ ni torí pé táńgẹ́lì bá ba adòdìdì mọ̀dẹ̀ gẹ́gẹ́ bí èdè Èkìtì. agogo méjìlá ó jẹ́ àkókò kan tó ní agbára. agogo méjìlá ni gbogbo àwọn afẹ́fẹ́ àti gbogbo nǹkan tọ́lọ́run dá tí wọ́n máa ń tẹ́tí gbọ́ ohun tí èèyàn bá fẹ́ sọ. agogo méjìlá bó o sọ ọ̀rọ̀. ní aago méjìlá òru. bẹ́ẹ̀ ní òru nínú ilé rẹ ṣé àwọn pé ìgànnà létí gbà mẹ́wàá ní báwo láyé ṣe mọ̀ afẹ́fẹ́ láyé aago méjìlá ní agbára ṣẹgbọ́sà. mo ń gbọ́ yín bàbá. ó ní agbára àwọn tí ń wẹ orí wọn aago méjìlá náà ni ẹ rí i pé gbogbo ìṣọ́ òru aago méjìlá náà ni tó bá fẹ́ bẹ̀rẹ̀ so aago méjìlá yẹn kò sí bàbá ńlá ẹlẹ́mìí òkùnkùn kan wákàtí aago méjìlá aago kan aago méjì aago mẹ́ta wákàtí mẹ́rin yẹn àwọn ogun ọ̀run ló ní tá bá rí ẹnikẹ́ni kan tó fò làìlàì tàbí tó ń ṣèkà kan àwọn wọ̀nyí á gé nídà. ṣùgbọ́n wọ́n láwọn. àwọn alágbára òkùnkùn pé àwọn náà ń rìn. pé lóru yẹn gangan làwọn náà. bẹ̀tẹ̀ oníkálukú ló mẹgbẹ́ tiẹ̀ ẹ mọ̀ pé ìrìn ọ̀run ló parí gbogbo agbára ẹ̀rí pé tẹ́ bá gbé mọ́tò yín síta ìrìn á sẹ̀ sí. kí lè má pè ìrìn tẹ́ bá wo páànù ilé yín á tutù ìrìn ọ̀run yẹn. ìrì ọ̀run. kò sí ẹni tó bá ń ṣèkà tó bá gba òru tó bá sẹ̀ sórí ẹ̀ tó bá jí wàhálà dé bá. ìyẹn ni pé bí èèyàn bá rìn lóru gànjọ́ tó bá rìn lóru jẹ́ onínú ìkà. tó bá jẹ́ onínú ìkà tí ìrì ọ̀run bá ti sẹ̀ sí ìrì ọ̀run máa ń bẹ̀rẹ̀ ní 12 tó bá ti dàbí 3 4 kò sí gbogbo ẹ̀dá tàbí nínú obìnrin tó bá ti lè jẹ́ pé ẹ̀mí ìkà ló ní tí ìrìn ọ̀run bá ti bẹ̀rẹ̀ àwa bìsá sí o ẹ mọ̀ pé àwọn ibùgbé kan ń bẹ tó sì jẹ́ pé ó ní àkókò ohun gbogbo náà ló ní àsìkò wọ́n ní ìgbà báyìí ṣe báyìí ìgbà báyìí gbàwẹ̀ mẹ́ta parí ẹ̀ ní aago báyìí ìgbà báyìí ìgbà ní nǹkan ayé ṣùgbọ́n gbogbo nǹkan ìgbà wọ̀nyí èyí tó bá jọmọ́ ti ẹ̀mí mímọ́ òun ló fọkàn ẹni balẹ̀ kò sí ẹ̀dá bẹ́ẹ̀ tàbí inú obìnrin ẹ rí i pé ọjọ́ tí Olúwa rán Jónà níṣẹ́ nínú ìwé Jónà orí kìíní ẹsẹ̀ ìkíní yẹn ó ní Jónà mo fẹ́ kó lọ sí Nínéfè nígbà báyìí Jónà yarí àkókò báyìí ṣùgbọ́n kò lọ ẹ rí i pé ó ní ó dára ó gbénú ẹja yìí fún ọjọ́ mẹ́ta kó dá ìgbà fún tó bá ṣe ènìyàn ni Jónà yẹn wà nínú ẹ̀ mo trust wọn ò ní pọ̀ padà. ọmọ ènìyàn tún lè. èèyàn lè. bàbá mò ń gbọ́ yín. tó bá ṣe ènìyàn ni Jónà wà nínú ẹ̀ lọ́jọ́ yẹn wọn ò ní dá Jónà padà o. ẹ rí i pé ní gbogbo ẹranko tó bẹ nínú ayé kẹ́tẹ́kẹ́tẹ́ nìkan ló ní àmì Ọlọ́run lára. ẹ sọ bẹ́ẹ̀ ní ètò kan. bẹ́ẹ̀ ni ìkejì àmì tí ẹ rí yẹn Ọlọ́run ti fi àsìkò sí ohun gbogbo nínú ìwé oníwàásù orí kẹta ẹsẹ̀ ìkíní ó ní olúkúlùkù òun ní àkókò àti ìgbà wà fún àti ìgbà fún iṣẹ́ gbogbo lábẹ́ oòrùn ìgbà bíbí ni àti ìgbà kíkú ìgbà kíkórè àti ìgbà kíkórè àti ìgbà kíká gbogbo ẹ̀ ló wà ńbẹ̀. àkókò àṣẹ. àkókò àṣẹ ìkan tó wà tí aláboyún tó bá ń bí ọmọ lọ́wọ́ àkókò àṣẹ dé ẹnikẹ́ni tó bá ń bẹ lágbègbè yẹn nígbà tí ó bá ń rọbí tọmọ náà torí ọmọ tó fẹ́ bí yẹn pẹ̀lú àṣẹ ló ń bọ̀ òun náà fi máa ń lé àwọn èèyàn kúrò pé ẹ jáde bẹ́ẹ̀ hospital àbí ilé agbẹ̀bí pé àlejò ń bọ̀ torí kí a má bàa lọ rí àwọn oníṣùtá àwọn oníṣẹ́ ibi wọ́n má bàa dá ọmọ yẹn padà sínú ìyá rẹ̀ yẹn ní àkókò àṣẹ
nígbà tí aláboyún bá ń tó bá fẹ́ rọbí tó fẹ́ bí ọmọ àkókò àṣẹ ni ohun tó bá ti sọ lọ́jọ́ náà àṣẹ́gun. bóun ni ohun tí ó máa ń wà nídìí ẹ̀ tí wọ́n fi máa ń sọ wípé lásìkò ìbímọ tóbìnrin bá la ẹnu. tó bá jẹ́ pé ọkùnrin kan ṣe wọ́n dandan tó gbóyún sínú ẹ̀ tó wá fẹ́ máa ṣe bẹ́ẹ̀ ni pé òun gbọ́n tí ò dẹ̀ fẹ́ kọbi ara sí obìnrin yẹn tí obìnrin yẹn bá fi ìbínú yẹn lọ bí ọmọ yẹn tó bá ní ìwọ lágbájá báyìí ò ní jẹmọ ọ̀rọ̀ láti yé yín tó máa gbọ́ poro something like that bó ṣe máa rí nìyẹn àkókò àṣẹ la pè. bàbá àkókò àṣẹ kejì ìhòòhò ọmọlúwàbí aṣọ tí ẹ rí yìí ayé ló mọ mo sọ lọ́jọ́ sí mo ní aṣọ méjì ló ń bẹ. ẹni mẹ́ta tẹ ẹni ìkíní aṣọ tá a mú tọ̀run wá àkọ́kọ́ ìkejì èyí tá a fowó rà ìkẹta ilẹ̀ so tí èèyàn bá wà ní ìhòòhò ọmọlúwàbí àṣẹ kejì kò sóhun tó bá sọ á rí bẹ́ẹ̀ torí kò sóhun ayé lára ẹ̀. bóyá òun ló fà á tí ẹ̀yin tẹ́ jẹ́ ẹni mímọ́ tẹ́ fi mọ̀ ń pé béèyàn bá fẹ́ gbàdúrà oníhòòhò wà. àdúrà oníhòòhò wà bẹ̀tù wá tilẹ̀kùn mọ́ra ẹ̀ ò lè bọ́ sí gbangba ẹ̀ mọ̀ pé wọ́n sọ ní ó dá wèrè. àdúrà kan wà tó jẹ́ pé o ní ìdí àti gbàwẹ̀ lọ títí wàá sá fún ẹ̀ṣẹ̀ tí wọ́n bá ti ṣe mímọ́ tó gbọ́ Ọlọ́run gbọ́ tọkàn ẹ̀ mọ́ wàhálà ẹ̀ ò ní pọ̀ nínú àdúrà nítorí áńgẹ́lì Olúwa ó lè yí àwọn tó bẹ̀rù rẹ̀ ká so àwọn àmì yẹn àkókò àṣẹ yẹn ó wà ní gbogbo àjò ayé ló mọ̀ afẹ́fẹ́ làdúrà gbogbo tẹ́ bá fi síbì kan ẹ̀yin kọ́ lẹ́ni ẹ̀mí ó lè dọ̀la kẹ́ má rí nbẹ̀ ṣùgbọ́n àdúrà afẹ́fẹ́ ni kò síbi tí ò dé àkókò àṣẹ so àwẹ̀ ẹni yẹn máa gbà pẹ̀lú ẹni psalm tó bá wù nínú bíbélì torí pé ẹ mọ̀ pé àwọn ìsọ̀rọ̀ òdì kan ń bẹ tó máa bọ́ sàsìkò àwọn àṣẹ kan òun làwọn bàbá yín ṣèbí bíbélì náà ṣe tiẹ̀ ó sọ fún wa náà àwọn àkókò kan ń bẹ ẹ̀rọ nílé àtìkọ́ṣe Ọlọ́run dàrún àti ayé Genesis 1:1 ó láyé wà ní jújù ó sì ṣófo àkókò kan nìyẹn àṣẹ kan nìyẹn Olúwa ní nígbà tí mo dá yín ó ní mo ti fi àkókò àṣẹ fún yín ẹ mọ̀ pé ọmọ ẹlòmíì báyìí àkókò àṣẹ ayé rẹ̀ kò tí ì tó tọ́lọ́run fẹ́ gbéga ẹni tá a dẹ̀ fẹ́ lò fún kò tí ì rí olóore àyànmọ́ ẹni àṣẹ ni olóore lásán àwọn ayé lè lé lọ mọ́ olóore àyànmọ́ bọ́n tilẹ̀ bà ọ́ jẹ́ lójú ẹ̀ á ní rárá o ohun tí mo ṣe fẹ́ ṣe tèmi nìyẹn. àkókò àṣẹ dé nìyẹn. àkókò àṣẹ dé tí àkókò àṣẹ èèyàn bá ti dé kò ní ìdí wàhálà ẹ̀rí nígbà tí Joseph ń bẹ lóko ẹrú àbí àkókò àṣẹ ṣe kí ni ó dé ẹ̀rí pé bàtà àkókò àṣẹ dé sí Abrahamu nínú ìwé Genesis orí 12 yẹn ẹ̀rí pé ó jáde kúrò ní òkùnkùn tí àkókò àṣẹ bá ti dé bá ènìyàn ṣẹ́rí gbogbo tá à ń bá kiri wọ̀nyí kò sí ìtọ́wọ́ wa ká ń bẹ̀ ọlọ́kàn ṣàánú wa ni ẹni tó gba bíríbírí tó gba àwẹ̀ tó ṣe tó wá parí ẹ̀ tó wá rí ọpẹ́ dá òun kọ́ ló ṣe ọlọ́kàn ṣàánú ẹ̀ ni ẹni tó wá gbàwẹ̀ nǹkan tó tẹ̀ mà wẹ̀ gbà tó lọ àdúrà tó ṣe kan tó dẹ̀ ń dá nǹkan rere ṣe so orí la bá wáyé. àkókò àṣẹ ẹ̀rí pé nígbà tí ewúrẹ́ bá fẹ́ bímọ wọn kì í gbẹ̀bí ẹ̀ àbúrò gbẹ̀bí tó ń gbẹ̀bí ewúrẹ́ rárá wàá kàn rí kó lówó rẹ̀ a kàn ba lẹ́nu náà pé inú àwádùn pé ewúrẹ́ mi ti bí mẹ́rin o àkókò àṣẹ ni. ó ní mo fún àwọn kan ní àṣẹ ìrọ̀rùn ó ní ṣùgbọ́n nígbà tí wọ́n délé ayé ni ayé yí i padà tó sọ́dọ̀ àṣẹ ìnira fún wọn. ó ní mo ní ẹ̀yin aláboyún oṣù 9 ní kí ọmọ gbé nínú yín. ó ní ṣùgbọ́n tí àwọn ẹ̀dá adúníyàn wá bínú aláboyún wọ́n sọ oyún rẹ̀ ọdún 3 àṣẹ ènìyàn nìyẹn àṣẹ jàṣẹ lọ. ó ní mo ní ìwọ òjò oṣù 6 ni mo fún ọ àṣẹ ni àkókò àṣẹ. So gbogbo tó wà láyé pátá lolúwa fún ní àkókò àṣẹ. tó túmọ̀ sí pé a nílò láti mọ lákàsí àwọn àkókò yẹn. ẹ rí wípé òyìnbó ṣe mọ́tò fún yín ẹ wá ń gùn ẹ wá kíkiní kan bọ kí àwa dá iná gbẹ́yẹ́yẹ́yẹ́yẹ́ ṣé ojú lásán lẹ pé ayé ń bẹ. èèyàn wà. lágbára Ọlọ́run ọwọ́ ayé ò ní ká ẹ. àmín. so àkókò àṣẹ ni tó bá ti dé bó ṣogún ọ̀tá lẹ ní mọ̀nàmọ́ná lé dànù àkókò àṣẹ àṣiṣẹ́. lásìkò ẹ̀dá bá ti tó ọ̀tá ẹni á sọ̀rẹ́ndà tí ò bá sọ̀rẹ́ndà á jáwọ́ torí ọ̀tá 3 ló wà. ẹ jáwọ́ bàbá. àkókò àkọ́kọ́ ọ̀tá tá à ń pè ní abánikú. ọ̀tá abánikú. abánikú ni òun dọba Hẹ́rọ́dù.
ó ní láyé ẹ̀rí pé ìgbà tó ń gbé Jésù ń bọ̀ yẹn ẹ̀rí pé wọ́n lọ ọba yẹn mà ṣe wà ní wọ́n ní ọmọ yẹn mà wà lórí oyè ìyẹn ni pé ọ̀tá kú ọ̀tá sì kú ẹ̀rí pé àkókò àṣẹ tó bá ti dé ẹni tó ṣọ̀tá ẹni tẹ́lẹ̀ á dọ̀rẹ́ ẹni tipátipá gbogbo ogun tó ń jà wá gbogbo ẹ̀ lọ́lọ́run rí ṣùgbọ́n àsìkò ènìyàn àkókò àṣẹ ènìyàn kò ní ìdí wàhálà àwọn ogun ọ̀run ló máa ń gbé wá. láyé ìgbà ni kò sí agogo ẹ̀gbẹ́ ìgànná kò sí agogo ọwọ́ àwọn àmì kan àti àṣẹ tọ́lọ́run dá nígbà náà ni pé tójú ọjọ́ bá ti ń rodò ọjọ́ á máa sọ̀kalẹ̀ bọ̀ àkókò àṣẹ ni. mo ti sọ láìmọye ìgbà gbogbo agbára àṣẹ tó wà láyé pátápátá kò sí agbára kan tó tó mọ̀nàmọ́ná. mọ̀nàmọ́ná iná òde ọ̀run tá a pè ní tọ́ndà òun lọ̀gá alágbára. iná òde ọ̀run tọ́ndà. kò sí àlùjọ̀nù tó lè dúró de tọ́ndà. tó mọ̀ ń bá ara wá. á bá ara sán ni sá. tó bá ti sán bẹ́ẹ̀ yẹn ibi gbogbo igi oko gan á wárìrì. bí ènìyàn ní ẹ̀mí òkùnkùn sínú tó bá gbúrò ara á pa kọ́kọ́. ara ni olórí agbára òun ló wọ yàrá òkè lọ́jọ́ yẹn tá a pè ní ẹ̀làbí iná. kò sí ẹ̀dá kan tó lágbára tó lọ oníkálukú gbọ́ akọ̀ ń practice ayé náà ni ayé yìí fúngbà díẹ̀ ṣùgbọ́n ẹ̀jẹ̀ ni agbára wà ohunkóhun tá a bá ti ń lajú rí kì í ṣagbára inú ẹ̀jẹ̀ lágbára wà inú ẹ̀jẹ̀ lówó wà àṣẹ ni Ọlọ́run ti fi ṣe pé ẹ máa lọ sí ayé ó lẹ́yìn aláboyún ó ní mo fún yín ní oṣù mẹ́sàn-án tẹ́ bá ti bímọ inú yín ó lóúnjẹ tí ọmọ yẹn máa jẹ ó ní mo ti fàṣẹ rẹ̀ sí yín lára ṣùgbọ́n nígbà tó ọmọ kékeré dáyé kí lọmọdé mọ̀ ìyá rẹ̀ ò dẹ̀ lè lọ sí Shoprite tàbí kó lọ máa wá nǹkan ọmọdé náà rí i pé nígbà tó bá máa jí lẹ́yìn bàtà bá fún lómi àṣẹ ní sà tá a fún ọmọ yẹn lómi rí i pé a máa forí a máa fẹnu lọ síbi ọmú ìyá ẹ̀ a ló sọ fún pé oúnjẹ wà ń bẹ̀. tá ń júwe fún un. àṣẹ ní sà ó ní mo sọ fún ọmọ tuntun pé ìyá rẹ̀ ò ní ìdí àti so indomie fún ọ mọ̀mọ́ rẹ tí mo fi ó tì yí gẹ́gẹ́ bí alágbàtọ́ nígbà tó ń bọ̀ lóde ọ̀run kò ní ìdí àti so oúnjẹ fún ẹ ó ní ṣùgbọ́n mo ti fi oúnjẹ rẹ sí ọmú ìyá rẹ. àṣẹ ni tọmọdé bá ti wá dé ọ̀rọ̀ ìyá ẹ̀ rí i pé a máa gbórí lọ síbi ọmú yẹn ìyá ẹ̀ gbà míì tọmọ yẹn bá ti lè grab ọmú ìyá ẹ̀ yẹn á déyìnde ìyá ni máa pa mí máa hey my God àṣẹ ni sà gbogbo eléyìí tá à ń bá kiri lórí ilẹ̀ yìí àṣẹ Olúwa ju gbogbo ẹ̀ lọ tọ́lọ́ bá ní kóòjò máa rọ̀ ta lolúwa ẹ̀ kò sí. àṣẹ ni kò sẹ́ni tó lágbára ó ní gbogbo ẹ̀mí tí ń bẹ lára yín ó ní mo ti fi àṣẹ mi sí ó lẹ́ni tí mo máa gba tiẹ̀ lọ́sàn-án àti tí mo máa gba tiẹ̀ lálẹ́ àti òwúrọ̀ ó ní mo ti dá a ó ní gbogbo àjò tí ẹ ń lò ara lẹ̀ ń lò yẹn sí ẹ̀mí tí ẹ rí yẹn àṣẹ ni ẹ̀mí náà la yọ kúrò lára igi tí ẹ fi ń gé láàké tí ẹ̀mí ènìyàn àṣẹ Ọlọ́run tó bá ti kúrò lára ènìyàn ènìyàn wá dèèyàn lásán àṣẹ Ọlọ́run ni. bàbá àkókò àṣẹ tá à ń sọ yìí bó lèèyàn ṣe lè dáàmú ṣé ó ṣe é dáàmú pé àkókò àṣẹ mi dé àbí àkókò àṣẹ ti tó láti dé. ṣe rí apá bíi tí àṣẹ wà lára ènìyàn náà tó wà ẹlòmíràn àṣẹ Ọlọ́run wà lẹ́nu ẹ̀ tó bá sọ̀rọ̀ àṣẹ bẹ̀ tó lè má mọ́ra ẹ̀ ó lè máa fi yẹn máa ṣe bí yẹ̀yẹ́ ọ̀bí yóò rán ọmọ ẹ̀ níṣẹ́ ọmọ ẹ̀ ò dáhùn kó ní kinní kan láṣẹ ẹ̀ kinní kan tó bá máa tọ́jọ́ kẹta kinní yẹn aṣọ ọmọ yẹn so that's why a gbọ́dọ̀ careful torí àṣẹ Ọlọ́run ó wà ní ẹnu ẹlòmíì àṣẹ Ọlọ́run ó wà ní irun orí ẹlòmíì àṣẹ Ọlọ́run ó wà látẹlẹwọ́ ẹlòmíì àṣẹ Ọlọ́run ó wà ní orí ilẹ̀ tí ẹlòmíràn ń gbé ẹ mọ̀ pé àwọn gẹ́ẹ̀lì òde ọ̀run wọn ò kì í fẹsẹ̀ kanlẹ̀ àṣẹ Ọlọ́run ni wọn ò ń jẹun wọn ò ní dry cleaner wọn ò ní nǹkan ayé àwọn ló jẹ́ káwọn àpòstélì gbani ní agbára àṣẹ Ọlọ́run nìkan náà ń lò wọn ò lo àṣẹ kọ̀rọ̀ wọn ò lo nǹkan ayé àṣẹ Ọlọ́run tó ti fún ọ látọ̀run yẹn ni wọ́n ń lò àwọn áńgẹ́lì dẹ̀ ló ń ṣe àkóso àwọn ẹni ẹ̀mí ẹni tó bá pera ẹ̀ lẹ́ni ẹ̀mí tó ń ṣiṣẹ́ fún Ọlọ́run là ń ṣiṣẹ́ fún kì í ṣe ènìyàn àdẹ̀gbọ́dọ̀ bọ́lọ́run ṣiṣẹ́ yẹn tiwa ni pé ká gbọ́ràn ká dẹ̀ sáfẹ́ṣẹ̀ bó ṣe wọ Ọlọ́run láwá fàṣẹ sí. bàbá ẹ ṣeun púpọ̀ òun náà lẹ ti gbọ́ yìí àkókò àṣẹ ó túmọ̀ sí pé béèyàn bá fẹ́ gbàdúrà àwọn wákàtí téèyàn gbọ́dọ̀ mú lọ́kùnkúndùn bíi aago 9 lóòrọ̀ aago 3 lọ́sàn-án àti aago 12 òru àlàyé pọ̀ lórí ti aago 12 òru yẹn wọ́n ní àwọn ẹ̀mí rere àtẹ̀mí búburú lọ́jọ́ ń lò yẹn tó sì jẹ́ pé wọ́n lákòókò yẹn gan làwọn áńgẹ́lì ni wọ́n ń sọ̀kalẹ̀
agbára wà ní aago méjìlá. agbára ńlá ni ìjàgbá méjì ni abalajọ àwọn ogun ọ̀run á sọ̀kalẹ̀ àwọn tìbí náà máa rè pàdé ṣùgbọ́n ogun jogun lọ. ṣùgbọ́n gbogbo agbára àwọn tìbí tá aago mẹ́ta bá ti lù wọ́n padà sílé ẹnikẹ́ni tá a bá gbámú lẹ́yìn aago mẹ́ta bó ṣe máa wà nìyẹn ó níbi tá agbára máa ń pín sí ó níbi tá àṣẹ máa ń pín sí a máa tún sọ yẹn lọ́jọ́ míì. tọ́ adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ẹ má gbàgbé ẹ má bá wa pín ẹ fi ránṣẹ́ sí gbogbo àwọn olólùfẹ́ yín ẹ fi ránṣẹ́ sáwọn tí ẹ jọ wà ní gúrùpù kan náà káwọn náà lè mọ ohun tó wà káwọn náà lè mọ ohun tí à ń pè ní àkókò àṣẹ àti agbára tó wà nínú wákàtí ọjọ́ bíi àṣìṣe abala kejì o tá a pè ní agbára tó wà nínú ọjọ́ àwọn agbára nínú wákàtí ọjọ́ aago kan ni o aago mẹ́ta ni o aago mẹ́sàn-án ni o kò ní ju báyìí lọ ẹ gbìyànjú ẹ subscribe sí ìkànnì Òjó Awógbèmí Kábíyèsí TV kẹ́sì tan notification lẹ̀ lórí YouTube láti máa gbọ́ oríṣiríṣi láti mọ àkókò tí a fi àwọn fọ́nrán kan sí ojú ìwòran láti máa mọ àkókò tí a fi àwọn fọ́nrán kan sí orí YouTube ń bí àbí lórí Facebook ni o báyìí lórí TikTok kò ní ju báwọn lọ ó di lábọ̀ ó dìgbà ẹ ṣé o.